níbi tí ẹ bá gbé sí yàwá náà jẹ ìyá àdínlé ọlọ́run fi bẹ́ẹ̀ nílẹ̀ láyéláyé o ẹjẹ́ àṣẹ á ní ìsìnkú ẹ̀rọ àfọmájẹ̀rọ̀ yìí aláǹfà yàtọ̀ wọ̀ ẹgbẹ́ dàtọ̀ ìyàtọ̀ láìpẹ́ bí abúlé ẹgbẹ́ yàtọ̀ àkọ́bà rẹ̀ ìlànà mahamma rẹ̀ àti ìṣọ́kọ̀ rẹ̀ yá bí a sá lọ́sẹ̀ gísìnà láti ẹni mọ̀rọ̀ yìí náà ìbàdàn tó kún náà dìde náà kalẹ̀ àkọlé ìṣòkè ẹjẹ́ àṣẹ á ní owó àdúrà ní ẹgbẹ́ gbogbo àwọn tá a tẹ̀lé wọn wá alága mú ti àtúnmí o ọ̀pọ̀lá ló bá rí kan. kẹlẹkẹlẹ níjọ́ àgbàlagbà alájà mú ti yá. gbogbo apáta àdékábàámọ̀ kí a lè yẹlé ìfún àmọ́ ọlọ́run tó ga ọlọ́run ó ṣe fún wa ìdúró gbogbo ògbà ọlọ́run tó ń wà lọ́wọ́ wà lọ́la ẹ̀ka ọkọ̀ láti sọ́ra tẹ̀lé fáàtì à. ọ̀la àbí ìgbà lọ́wọ́ ní ìpàdé ayé wa. Sọ̀rọ̀ àbámọ́ láyé wọn ní àbàdà aláàbò ìwà àìrètí àìdúró sí. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ليلنا أقوى تجاه الجنود ورحمة الله. Mami alájà mọ̀ tí á. Ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà lẹ́nu ìlú. Adéfọ́lù. Ìyá Adéni. سبحان ربك رب العزة عما يصفون وسلام على Àmì ìtàsákù ìjì wa níbi sísàlọ̀. Ànábì. olóyè bẹ́ẹ̀ sọ ní kí wọ́n lọ. Ada ọ̀gbáyà tó ga wá. Àmì ìtàsákù ìjì wa níbi sísàlọ̀. Aláàjì wọn olóyè ní kí là ń fẹ́. Sájídàjà máa jẹ́ ọ̀rọ̀ ìfẹ́ kan lọ.